حبيبا وليس حبيبا منه أتقى ولا أنقى هو المصطفى والهاشمي محمد وأحمد محمود أسمائه اشتقى له صفة ما حدها قط واصف ويكفيك أن البدر من أجله انشقا ويكفيك أن الله كمل حسنه كذلك حقا كمل الخلق والخلق وليتك تحلو والحياة منيرة ẹjọ́ gbogbo àwa tí a ń lọ tí a ń bọ̀ yìí ẹ jẹ́ kí ká fún ààyè yìí lọ́wọ́ ẹ̀. Gbogbo àwọn àfáà wa tí Ọlọ́run ní ká máa wáyọ̀ náà àwọn àgbàlagbà lénìí ẹ̀dáfẹ́já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Rasulu Rida ahlan wa sahlan wa marhaban hadithuka ma ahla indi wa atyaba. Bí gbogbo wa ṣe wà níbí àwọn láàyè tó ṣe pé tọ́lọ́wọ̀n ò bá ní kẹ́ kò ní kí ó fẹ́ràn bí ìyè. Ààyè náà la wà yìí. N tó ga jù láyé ni kéèyàn wá rú bí sọ́nà ló máa yẹ wòlíì tó ti jáde ní. Ọlọ́run ló máa yẹ tó kù lé wọn láàbọ̀ tó lè gbé jòkó ààyè tá a wà ní láti dúró dídí. ẹjọ́ ẹ tẹ́ mójútó wa ẹ dákun. Bíbí ẹlòmíì ò ṣe é fi ṣe yára. Ìgbà tó débì ní abomi là ìpè tí ń bá bọ̀ nínú ọ̀ràn wọn. Ló wá jọ máa pé wò. Bẹ̀kẹ́lì ìsìlámù mi ní àsáfẹ́ àlàmà ò. Bẹ́nálì ẹ̀lì wọ̀lẹ̀ àdábì kọ́sọ́. Àwọn tó ń tẹ́kì àwọn èèyàn táwọn náà bá ti ń pa irun wọn kọ́ sí wa. Bàkálì ìsìlámù ní àsàfihàn àlàmáwọ̀. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí. Torí pé tí ẹ bá tiẹ̀ nírú wá ní bíbí bẹ́ẹ̀ ni kò látakò. Bàbá náà di ó bá lókun. Bẹ́ẹ̀ wá ní bíbí tí a bá gbé ìyá ààyè òfò bíbí rẹ̀ ò ní lálùbáríkà mọ́. Bàkálì ìsìlámù mo fẹ́ kó súnmọ́ mi ni. Mi àsàfihàn àlàmáwọ̀ banari ilmi wal adabi qasra. بنالي العلم والآداب قصرا.
mi àgbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ yé dákun ojú mi ti ń la ara wọn jù. بنى العلم والآداب قصرا ṣe rí ìmọ̀ abẹ níbi tá à ń kọjá ń ta bàbá wa Alhaji àgbà rahmatan wasa àmín. kò jẹ́ àmọ́ yẹn tí ẹ jẹ gbèsè owó ọkọ̀ kí wọ́n tó rílẹ̀ ìwà alùbáríkà wọn. kẹ́lẹ̀ ní ọ̀tọ́ débí láti wá jà alùbáríkà owó tó fi wọ ọkọ̀ àtẹ̀mí rẹ tó pàǹtẹ̀tẹ̀ kó tó débí. ṣùgbọ́n ní tí ọlọ́run gbé bàbá kà ilé wọn náà nìyẹn ilé wọn náà nìyẹn ló fa kéèyàn dérú bí kó máa ṣe bó ti fẹ́ kó máa ṣe bí àwọn tó wà níbí. ó láwọn àyè kan ò gbọdọ̀ mọ́ ọmọ ìwà hàn bí rẹ̀ tọ́lọ́run ẹ̀dá tó wà níbi tá a fojú rí wọ́n á pọ̀ jà àtàwọn bí lọ ọlọ́run ti torí ìjókòó ìdáhùn ẹ̀dá tó pọ̀. بكى الإسلام من أسف على موت بنى للعلم والآداب قصرا بنى للعلم والآداب قصرا. torí àsìkò tó lọ mo kí bàbá wa Alhaji àgbà. أدام الله حياته. ẹ ṣeun. bí èèyàn bá tì lọ bọ́lọ̀ láwọn àdírẹ́sì ọmọ ẹ̀ ní Khalifa tẹ́ ẹ bá ti lè jòkó láyé bàbá rẹ ó ti di bàbá gẹ́gẹ́ nù. tí wọ́n pè mí ní àrólé ìmọ̀ọ́mọ́ ọ̀fà ni àrólé mi náà ti nígbà tí n ti kú àti ẹ̀rọ tẹ́lẹ̀ àrólé nígbà mo ti jòkó mo ti di bàbá ẹ̀ sì wá pè mí ní àrólé ọjọ́ wọ́n mi. وما كان من أهل الكمال يحب أن يكون أخوه مثله في الكمال. ọ̀rọ̀ ìsọkúsọ ni gbogbo ẹ̀dá tí kú bá pa òun náà ni bàbá tó kú bẹ̀. ọ̀tẹ̀ náà fi lé bàbá rẹ̀. وما كان من أهل الكمال يحب أن mo kí bàbá wa Àfáàgbà. bàbá Alhaji àgbà kí wọn. ẹ̀yin àgbàlagbà mú kí torí ọjọ́ gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ kọ̀tàn sáyé wa. يكون أخوه مثله في الكمال. wọ́n ti ń pe òun dákun fẹ́ kọ́ ọmọ ká púpọ̀ bá tí wàá sábà dúró wájú mi báyìí. gbogbo ẹ̀dá tó bá ti pé yóò fẹ́ kọ́ rẹ̀ ó pé. tẹ̀ bá rí àfáà tó pé yóò fẹ́ kọ́ ọmọ kéwòn ó pé. tẹ̀ bá rí ọ̀gá tó pé yóò fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ké oko kọ́mọ sẹ́ rẹ̀ ó pé. gbogbo ẹ̀dá tí ò bá ti pé òun fẹ́ kẹ́ tí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó yàn. bàbá pé la fi pé àwọn báláwo omi ò dáwọ̀ ni. tàbá domi sínú abọ́ rẹ́ẹ̀dì ló mú jáde ìsẹ́yìn omi ẹ̀dá sínú abọ́ búlúbúlú ló mú jáde. bá a ṣe rí nù gbogbo ọmọ kọ̀ọ̀kan àwọn àfáà rẹ̀ ní ọmọ ẹgbẹ́ ká. يكون أخوه مثله في الكمال. يكون أخوه
الكمال حياكم الله. Hadi Hussein dókítà anábìmí dọ́kan wọ́n ní mo mú bí àwòrán Alhaji àgbà sí. ألم ترى أن الحب ألم ترى أن الحب يستعبد الفتى ويدعو في بعض الأمور إلى الكفر. bẹ́ẹ̀ bá fẹ́ràn yẹn dídá ara tó bá sọ́ra ọ̀ sì fẹ́ di kèfèrí. ẹ̀rọ tí ọdún tẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n fún ọ lẹ́sì wọ́n níbi tó rí àbá kọ́ sí tó bá hàn ju bó ti yẹ lọ tí bá dé ẹ̀rọ akẹ́fẹ́ lè forí kalẹ̀. wọ́n yẹ ti owó. ويدعو في بعض الأمور إلى الكفر. حملت جبال الحب فيك وإنني. ẹ̀gbọ́n bíbẹ̀ lọ jẹ́ bá ṣe tó èmi ò rí òkè tó ga tó láyé bàbá ga jù lọ́rọ̀ kàn mí. وإنني لا أعجز. ara ò ní mi àti máa gbé ìfẹ́ àbáká. ara ò ní mi láti máa gbé ìfẹ́ àbáká. ṣùgbọ́n bí o ṣe wà iná mọ̀ fà mo lẹ níbi akáṣífù bóòlù ọtí bẹ̀mí sẹ́mọ́. bóòlù ọtí bẹ̀mí sẹ́mọ́. èmi lọ́ọ́ ní kí n ràn ọ́. bá a dòkó dàgbà náà àárọ̀ ọmọ bẹ̀ẹ́ sẹ́nu kù àárọ̀ ọmọdé kan ẹ máa wá ká. ẹ máa wá káàkiri. ṣùgbọ́n fẹ́ Alhaji àgbà èmi ò rí òkè náà ẹ bó ṣe ká tó bàbá ga jù lọ́rọ̀ kàn mí. bàbá ga jù lọ́rọ̀ kàn mí. وما الحب من حسن. ìfẹ́ àtàbí kákẹ́lẹ́ ní àfọ àdàkọ́ ọ̀nà máa ṣe amọ̀rẹ́ yà máa fi tì yà. ولا من سماحة ولكنه شيء بالنفس تكلف. ó ti ń jẹ́ ìfẹ́ ni tó gbé kó ara rẹ lọ́rùn torí àfa rẹ̀. nítorí àfa rẹ̀. gbogbo ẹ̀ láti ìwà ti ń dà kẹ́kẹ́ bọ́ rẹ̀ lọ́rùn torí ilé àfa rẹ̀ ọ̀hún ní jẹ. ọ̀hún ní jẹ. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣàádọ́ ọ̀pá ọdún tó bá wọn. ọ̀pá ọdún tó bá wọn. ìjọ yọ òróòrò bẹ wálé àfa rẹ̀. bẹ́ẹ̀ ni. ìwọ tó ń jẹ̀kún mọ́ yẹn. tó ń jẹ̀kún mọ́ yẹn. ṣé ń lọ́kọ̀ ògbó rẹ wá ní bàbá yìí ṣe wọ̀ bíà. bàbá yìí ṣe wọ̀ bíà. ìwọ lọ́mọ làlátà. ìwọ lọ́yọ́ ọmọ kọ́ mọ́. ẹlòmíì ti ń gba bí 250,000 ní sálárì bí tó ti wá rò pé ti mú 10,000 lọ́dẹ̀ Alhaji àgbà mo fẹ́ sanjọ́. ẹ̀dá tí o bá ti lè la ìfẹ́ àfa rẹ̀ kó lákọ̀ọ̀nù níbi tó nira fún kò tí ì fẹ́ rẹ̀. ètí ìfẹ́ràn rẹ̀. حملت جبال الحب. torí bọ́ máa dá akọ ẹ jùlọ yóò àti àbáwá wọn ń fẹ́ lè dìde kí wọ́n tún ṣe yíra mọ́tẹ̀ nísìn. ìwọ ọlọ́mọ kan ti owó sí lọ́kàn tèmi nìyẹn. فيك وإنني. àwọn yẹn gba tí mo sọ. mo fẹ́ ọba tà ń bẹ̀rẹ̀ nìkan ní kí n má bọ̀ ojú má bọ̀ kí ni. dọ́tọ̀ bá ti gbà pọ̀ ga ju àfa rẹ̀ lọ nítorí bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. gbogbo ọmọ kí ló tó bá ní ìgbéraga bí èrìgì àtẹ̀yìn ni èrìgì ló kọ́ dá iwá lóde èyí jáde wọ́n fẹ̀ wọ́n ló funfun bẹ́ẹ̀ni kí o ti yàjú lẹ́tẹ̀ yóò fi kátá ni yóò kó èrìgì ọ̀fun rẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ kí ló tó bá yájú bí wọ́n ti yàjú lẹ́ni tí ó tó lọ rẹ̀ ní kí ló bá wà lóko sí. sáwọn yìí kan bẹ tó yẹ káwọn bá tóbi bẹ sá tí ẹ máa tóbi lọ́dọ̀ òbí rẹ tí ẹ máa tóbi lọ́dọ̀ àfa rẹ ọ̀nà méjèèjì ibi tó ti lè kọjá òkú pátọ́ tẹ̀lé sínú ẹ̀ nù. wọ́n bá lè má mú wa wá kọ́ tó wá dàbí àti àlùbáríkà wọn ràn wá ní. mi ò fẹ́ sọ yẹn lónìí ó gbàdá bá dàrin àwọn ọmọ kí torí ẹ̀ gbọ́ràn bá ti dá fún yín tán ìwálé àfa àná àwọn tó ti bá pẹ́ bá mú yín dábìí mọ́ sùn ọkàn gbà mí ká wọ́n wọ̀ ọ̀ká kó tó bá lé ọ̀ká sọ̀rọ̀ láti ibi tó ti kẹ́kọ̀ọ́. àjẹsùn
حمل القميص وأضعافه لأعجز عن حمل القميص وأضعافه. ó ní mílá kí n bí aṣọ kọ́rùn lásán yẹ bá ti débẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni. ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ni. èèyàn ṣe tó máa dẹ́gbàlagbà àkókò ọmọ rẹ̀ tí ó wọ̀ ọ̀rọ̀rùn ọ̀sánù àti oyè ọ̀gbẹ́ kó rán ọ̀lẹ́rù ni tẹ́bá dá aṣáájú tí ń dààmú ẹ má kó kú iṣẹ́ kò sọ̀kalẹ̀ sára àwọn tí ó rán ní nǹkan ni ọ̀nà òde dára bí òde àdúrà kọ́ba gbòyàn lówó ọ̀múyàn lọ́wọ́ táyọ̀ kan lè dò lójú gbẹ̀yìn. tọ́jú bọ̀ fẹ́ àlàyé ọkùnrin ọ̀hún wàlá mi sábà àti. èyí sì máa ronú pé dáadáa nìkan ló bá bàjẹ́ tó bá yíwá lójú gbẹ̀yìn. ìyẹn kí wọ́n sọ bí wọ́n á kí bàbá lọ́wọ́ mo kí global mission ẹ̀ mọ́pẹ́ national mission ẹ̀ global àṣọ Islam ẹ̀ bọ́ ní Amẹ́ríkà ẹ̀yìn náà ní mission ẹ̀ wọn ní UK ẹ̀yìn náà ní Canada ẹ̀yìn náà ní ìbẹ̀rẹ̀ ti di global mission ẹ̀ tẹ́lẹ̀ ti national mission ẹ̀ ó ti di Nàìjíríà nìkan lọ globally. Dọ́kọ̀ tó wọlé. Global national. ألم ترى أن الحب يستعبد الفتى. Program méjìlá ń ṣe é lẹ́kẹ̀ẹ́ bá mú kàdé bàbá wa náà àbò tó wà. ẹ bá mú ọ wá. Ó dà gbọ́dọ̀ ṣé bá ń lò ní wábi tí gbogbo ibi tí gbogbo ìtumọ̀ wẹ̀ ìdè lọ́sọ. Bàbá náà ṣe ìgbọ̀dá wọn. Mo kí mi lọ. Tó o bá ṣe bí bàtà ọmọ fún pélé yín tó ń ṣe bí wèrè ní ó tí ọ̀rọ̀ ṣẹ̀rí àgọ̀. Wọ́n tutù ní ìsìn látòrí ní bàtí. وَيَدْعُ فِي هَذِهِ الْأُمُورِ إِلَى الْكُفْرِ. Mélòó rẹ̀ ilé báyìí? Ní wọ́n ń pè wọ́n ní tẹ́lẹ̀ ó ṣe pè é. Bí wọ́n ṣe ń pè lọ́rùn nù. Ṣé ní ṣẹ̀rí àgọ̀? Wọ́n kọ́kọ́ mọ̀ yẹbẹyẹbẹ rẹ̀ tó ọmọ kọ́ jẹ pa. Mo kí ọpọlọ ńlá ṣẹjẹ fàdé àlájí àgbà ká àmúlẹ̀ta kọ́dún kún ní tẹ́kẹ́ máa tẹ̀sà. Allahu Akbar. Mo kí yín púpọ̀. Akínyín púpọ̀. Méjì ni wọ́n sí wọ́n kí ọ̀rẹ́ mi àwọn tá a jọ kí rírì tàbí lọ kí lọ tàbí káàkiri. Dr. Hussein bàbá mi nù ìní àwọn Hussein tí wọ́n ṣe bàbá mi. Ẹ̀ka yìí mo ti ní kẹ́ ṣe bíi ẹ mọ̀ ṣe bí àwọn kìnnìún yẹn lọ. Bẹ́ẹ̀ bá ti pẹ́ níwájú àwọn àgbàlagbà àbáríkà àwọn yẹn tọrọ kò ní ìdíkọ́ pariwo èrò mélòó lọ rí bí tó ọfẹ́ kú sí bọ́ọ̀lù lọ Mọ́kà. Ní ìlú ọ̀dọ̀ dáná wájú rẹ̀ ní Mọ́kà. ألم تر أن الحب يستعبد الفتى. Wọ́n lọ gbúrú ọ̀fẹ́ lérò ọ̀kẹ́ yóò sùn ní Mọ́kà. ويدعوه في بعض الأمور إلى الكفر. Mo kí bàbá wa dókítà wa àáfàá wa tí wọ́n mú tọ́kì tí ẹ kọ́ àlójú bọ́ọ̀lù báyìí lọ́tọ̀ olówó ni. Wọ́n mú tọ́kì tí ẹ kọ́ àbáyìí. Kí ló burú bí kọ́fẹ́ tó ju ọ̀nà ọ̀nà tí wọ́n náà ju ẹlòmíì lọ. Wọ́n fi oúnjẹ kẹta ní òpinnu sẹ́yìn mẹ́rin ló wà bẹ́ẹ̀ ni. Kò ní wọ́n lára láti pè é lọ́gàá wa àbí torí ẹ̀yin náà sọ lórí ibú ẹ̀ lákọ̀ máa lórí mọ́ ìmọ̀mọ́ bàbá owó lẹ̀ ló kù. Ẹ̀yin sọ lórí ibú ẹ̀sọ́ tí ó dà bọ́bá tí ọkọ náà bàbá dánú.
èyí jẹlẹ bẹ́ẹ̀ mo lu wọn sí ìlàkọ̀ ọmọ lórí wọn lọ kọ́ ní aráàlú wọn mọ́ rí wọn bá lẹ́nu bẹ́ẹ̀ bá tiẹ̀ dànù bá lẹ́nu bí tẹ́ ti kọ́ náà ìlú rẹ̀ lọ tí wọ́n dá fúnlẹ̀ wèrè kọ́kànlẹ̀ ló gbé ẹ̀dọ́kọ̀ wò mí nílùú ẹ̀ ṣe bẹ́ẹ̀ burúkú tó ká fa àkómọ́dé gíga ọmọ kí o rẹ́ gbà mí àmọ́ ọmọ kí tó pọ̀ rà fún àkọjá tọ́ba náà fún mọ́tò títẹ̀ rẹ̀ lè fàyà. President Mukin. Now, وما الحب من حسن أمين سماحة bàbá mi rántí àgbà. Mo fẹ́ ni wọ́n sọ bí lónìí àwọn khalifa wa àjíṣẹ́ olóńjẹ́ sí àmà. Bọ́dọ̀ bá ní kó nígbà fún yín. Bàbá tó bí yín, Sheikh Abdulgani àbùtọ́ tí wọ́n bí yín tẹ́gbẹ́rẹ́ ara báyìí. Àṣà sàìdà wà máa ta ṣàhídà. Allah. Promotion méjì. Wọ́n sì ayé oríire. Wà máa ta ṣàhídà. Ọlọ́run tó máa bọ̀. Ikú tí fi pa àwọn ipa tí wọ́n máa gbá orí mu ni. Bẹ́ẹ̀ bá wá rí bá tẹ́lẹ̀ kí bá ń fọwọ́ jẹun rí. Bẹ́ẹ̀ bá yín káàkiri lóru bàbá tí ẹ ń sùn ni. Iṣẹ́ kan iṣẹ́ lásán. Nínú ìṣòro bá forí gbá rí. Àjọ tí bàbá yín dálẹ̀ ń kó. Ètò bàbá rẹ̀ bá dájọ́ kó sí ni wọ̀. Gbogbo èèyàn kó ṣe é bá jà tó bàbá rẹ̀ ò tí ì dá ìwọ̀ lọ ń dá. Wọ́n sì tí ìkọ́ni sí yóò tán. Dáadáa tọ́lẹ̀ tó yóò dá pa. Wọ́n bá kọ́tà yẹ́rì ọmọ rẹ̀ ní bàbá ńlẹ̀ lọ. أن الحب يستعبد الفتى. Bàbá wa ló bá fi ṣe rà ṣé mo communicate? Ẹ máa fi kún global mission rà. ويبيعه في بعض الأمور إلى الكفر. Mo wá kí sẹ́yìn náà tẹ tara wọn jáde táwọn pẹ̀lú wọn jọ kéwú nígbà kan náà ipò oṣù rẹ̀ sẹ́ẹ̀bù obìnrin tó lè gba abára lọ́rùn ọkùnrin tí ò bá jòkó jẹ́ níbi kéwú tí èdè méjì ibi yín kọjá rẹ́rẹ́rẹ́ ọmọ yín lọ kéwú tó kò. Ẹ tẹ́ ẹ̀sùn bá sí i. مالت جمال الحب فيك وإنني لا أعجز عن حمل القميص وأضعف. Ìyẹn báyọ̀ ní kò mọ́ wà rẹ̀, ibi kékeré ni ó pápá àpá. Tí wọ́n fẹ́ gbádùn rẹ̀, wọ́n rọ́ yé ni. Ìbá jẹ́ bà lórí mẹ́fà, wọ́n ní wíwọ́. ولكنه شيء بالنفس تتلف. Mo kí gbogbo ọdún ọjọ́ tó lọ ní. Mẹ́rìndà àfẹ́ ẹ fẹ́ wo agbo àwọn tẹ́ ẹ bá ń bẹ táà ní fẹnu sọ táà ń rí tó ṣe nígbà tẹ́ bá débẹ̀ lẹ́wọ̀ á yìn àgbẹ̀ yé ẹkúṣẹ́. Wọ́n yìí sọ èyí ò lè pọ́nmọ́ ẹ̀jẹ̀ kókó kọ́ níwọ̀n obìnrin ò lè yé torí bóyá olú tí wọ́n fẹ́ kó wọn ó fẹ́ tí ó pè olókùn rọ̀ tí ó fẹ́ tiẹ̀ náà kó wà mọ́ àti yóò bẹ̀. Ẹ kú múra láti wà àwùjọ wa. Handsome Khalifa. Léoru. Kí ló ń tó ṣe pé ká kọ́ ni inú ìsìlámù ló pọ̀ sí jù. Mílíọ̀nù ọ̀rẹ́bùtọ̀ sí sáyé. Ìwọ̀n ń wò dáadáa. Ẹ̀kúṣẹ́. Ẹni tí ò bá ní kò sí nǹkan òbí ni. Ẹ̀jẹ̀ náà yẹn ni.
gbogbo ẹni tí nǹkan bá bí yóò rí nǹkan. yóò rí nǹkan. ẹ tí sì máa dáṣà kò sí pa ẹni nǹkan ò ṣe rí láyé ni bí nǹkan bá ṣe òkè pa bẹ̀ gbọ́n mọ̀ sí lẹ́nu kò sí pa ìyàtọ̀ ẹ̀jẹ̀ náà bí tí bá jẹ kúrò lẹ́yìn lẹ́bi ní òsín pa ẹjọ́ náà olùbá ṣàyíkẹ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ yàrá ìjọba bá rẹ̀ wọ́n fi nǹkan tẹ̀ kúrò lọ́wọ́ ìjì. wọ́n máa ń yọ ọ́pọ̀ náà ẹ̀sìn wà láàmì ọ̀sánà àti. Bàbá Khalifa Bàbá Khalifa wọ́n di bàbá nìyẹn ẹni kú bá pa kú bàbá ìdẹ́ tí rẹ̀ nù. ìrìnàjò orí kan gbé káàkiri kó lọ wíjèrè. wàlákínà ṣayọ̀ bí náà sọ̀tà kíláàsì. mo wá kí odídẹrẹ́ àwọn àdàbí yìí odídẹrẹ́ wa Sheikh Bukhari. àtikọ̀bí mo kí wọn gbogbo ẹ̀dá tọ́lọ̀ fà ti ní kó ní kẹ́ni má ní lọ́kàn àdáfì ò ní pa tí ó fi kú yóò nílá láti lè kí èké máa wọlé máa rọra bẹ́ẹ̀ sì ni tolúkálù kò dira wọn lọ́wọ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ tí wà fà ọwọ́ aṣojú máa mú tí wọ́n ní kí wọ́n má pè é sọ̀rọ̀ ni wọ́n ní inú bí inú òbí ọlọ́run mo kí wọn tààrà ọlọ́run méje wọn parẹ́ ẹ̀ sí ámẹ́dọ̀ wọn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbé àwọn ògùn ọba alájí àgbà ní lọ́dájú mo ní lábí gan-an ní gbogbo ọba bá ọlọ́mọdé àparun dákun mọ́jọ kò bàbá rẹ̀ torí gbogbo tí wọ́n tẹ̀lé sí lára lògbò bẹ́ẹ̀ ni gbogbo ní ọlá tọmọ ọlọ́run bá ti kún ọlá àwọn ẹ̀mí ọlá àwọn òní kù ìgbésẹ̀ pé tí ẹ̀ lájẹ́ àgbà lọ fàdé sí kí ló ń sọ lọ́pàá tó ní pè mí sí àná òyìnbó. jẹ̀mọ́ táwọn ló tòkó láyé tẹ̀ mọ́ sẹ́lẹ̀ tí ẹ̀ bàkọ́ ọwọ́ akọ́ tọ̀nà ọ̀fà alájẹ́ àgbà sí ń fàwé ìyá rẹ̀ ìtàrẹ́ òpè yẹn náà ní ìsìtì ẹjọ́ kó mẹ́ tàbí tó kó mẹ́ kẹ́ni dọ́kítọ̀ Hussein kẹ́ni dọ́kítọ̀ olóòrò tani adájọ́ sáyí tani bàbá olóòwò yìí tani iná bàbá ó dá ta níwọ́ tó wàásù wà á kú dáadáa. wà á bọ̀ fún mi máa ń rí ìfàkọ́ náà. وكن سمحا بما فيه الكفاية. wọ́n tún bá wọn àgùntàn ọlọ́fẹ́ kó yé e lónìí tó tó bá mú kí wọ́n tó lé ọ̀rọ̀ títí ẹ̀ kíkẹ́ tí ìkẹ́ bá lé tí ìkẹ́ bá lé àmọ́yé tó lé tẹ́lẹ̀ kí ló tún lè kàfé yé ọ̀rọ̀ títí ẹ̀ léṣe báwo. وكم لله من لطف خفي يدق خفاه أنفى من ذكي وكم يسر أتى من بعد عسر قربة القلب الشجي وكم هم تساوي به صباحا وتقبل مسارة بالعشي. جمال ntọ́ta gbẹ̀mọ̀ là á kọ́ ẹ sí ọmọ wọ̀nyí kéré ọlọ́run ní kí ni ẹ ké mo ti fà wọ́n sókè. bàbá yìí ṣe wá sí fá máa tẹ̀lé ọ̀hún àṣàyàn. gbogbo ìyá tó bá kú lórí ìrìn àjò kò jẹ́ tóun tó fi kú. وكم هم تساوي به صباحا. ẹ̀dá kan tí ọ̀rọ̀ ní kí n sọ tó lásìkò tá a máa parí ń bí. تقبل مسارة العشي. kí ni ká tó tẹ̀lé. bàbá olúwa ṣe
sí àgbáyé òkì yín. إذا ضاقت بك الأهوال يوما ẹ̀dá kẹ́kọ̀ọ́ ojú sí mi ni gbogbo ọtí nǹkan bá lè má lónìí bàbá rẹ kú lójijì ni màmá rẹ kú lójijì ni ọkọ rẹ kú lójijì ni mo bá kú ni torí pé ikú tó dáa ní ẹ̀rọ ti ìtẹ́kọ́ tó kú tó bá ti dọ́nà tó bá pààyàn lágbájá ni ọ̀pá kò lè pààyàn lánàá. إذا ضاقت بك الأهوال يوما فارفق بالواحد فانفرد العلي تمسك بالنبي عبدي يفوز إذا تمسك بالنبي. sẹ́yìn dáná wo bí ọlọ́run sí òtẹ́ kò mọ̀ tẹ́tẹ̀ náà. àìtẹ́lẹ̀ ní sẹ́kù ẹ̀ sì mú wọlé mọ̀ pẹ́ dáadáa. àmín. ọlọ́kìnrin bàbá tó bí níwájú ọlọ́run àti lẹ́yìn àwọn àfa. àlùmọ́rú à ẹ wù mí ẹ fẹ́ wo àwùjọ ẹni tí wọn ò jọ bí yín ẹ ti pàdé bí ọdún mélòó ẹ á fẹ́ fẹ́ sílé ẹni tí ẹ bí pẹ̀lú wa tá a jọ lọ gbọ́n ọdún sáàmù wa ara wa tán ẹni kan ò lè mọ owó mi tán ẹ bá ń gbọ́ fún ọmọ ìyàwó mi tán tí wọ́n tí ọmọ ilé ọgbọ̀ òun lọmọ ìyàwó rẹ̀ táwọn ọmọ ìyàwó dàṣọ àkàrà nì. وإذا الفتى جمع obìnrin tó lè kí ọ bí ó dàbọ̀ tẹ́jọ́ rẹ̀ tẹ́ kì í ṣe ara yín ọlọ́dẹ́kọ́ ẹ kú à ń jà ní mo yọgí sí yín nígbà tó gbẹ jòkó ẹ máa tó fà á ó ti tú fóònù rẹ̀ wò lẹ́yìn nù ó ti rí bk kò sí lẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. وإذا الفتى جمع المروءة والتقى وهرم الأدب الحياء فقد كمل. إذا الفتى جمع المروءة والتقى وهي الطهارة من جميع الأدناس من جميع الأدناس. gbogbo tó bá jẹ mú kóbìnrin ló pé ọkọ ìyàwó ẹ má débẹ̀ bẹ́ẹ̀ ni àbùkù ni abẹ́ẹ̀ rí ebi lábẹ́ gétọ́sì ọkọ díẹ̀ ọ̀nà máa ń pàṣẹ. sùúrù obìnrin lórí má bínú kì í pẹ́ tó bá kúnlẹ̀ tó ní ẹjọ́ tó ní ọ̀nà fàdìde tó bá yàrá fúnra rẹ̀ ọgbọ́n tó gbórí. mo ti wá kúnlẹ̀ lọ́tà ọ̀rọ̀ fẹ́ gbẹ́lọ́ ni ṣé ìyá rẹ̀ ṣe bàbá rẹ̀ rí ni bí wọ́n tẹ̀lé. وإذا الفتى جمع المروءة والتقى ẹ̀yin ni wọ́n bá ń sọ̀rọ̀ bá وهرم الأدب الحياء فقد كمل. èmi ní mo kọkùnrin ń kábùkù tẹ́ ẹ̀ mọ̀ mo jẹ́ ẹ̀gbin kí sì ṣe ìgbẹ́ kí sì ṣe tọ̀ alùpàdọ̀ sí dàtú àkàdọ̀. gbogbo ẹkùnrin tẹ wá ń bí kò sí ọ̀nà dáná tó ẹ pààrọ̀ ìyàwó tó bá yá ìyá rẹ ní òfin ọ. torí kí ni ọ̀ láwọn mara ètìmánù rẹ̀ àgbà ọ̀ lè fara da kóbìnrin ló máa ń kùn ọtí yẹn lórúkọ ọ̀fẹ́ di àmàlà ló máa ń kùn ṣùgbọ́n kọ́ ti gbóúnjẹ lórí tébù ni kọ́kùn ọwọ́ ni ọtí kùn kó jẹ ẹnu ebi ọ̀pá ọkùn. وإذا الفتى جمع المروءة والتقى وحرم الأدب الحياء فقد كمل. lọ́wọ́ mi ṣe náà mo ń lọ ẹ̀yẹ lọ́bìnrin rẹ̀ lẹ́ni sí tì í ó yẹ kọ́kùnrin ló lè wò ó pé àwọn tí èkó ń jà mọ́ bàbá àti ààrẹ ti lé ní 60 years nínú wẹ́ẹ̀ni wọn kí ló ti dé ń láì fi ẹ̀kọ́ bá tòkó jẹ́ ìyá náà wà pàkó títọ̀ kan kí lọ́ọ́ dánwò lẹ́yìn ọgọ́ta ọdún fún ẹgbẹ́ fún mọ́mọ́ ara wọn mọ́ ni èrò ò lè gbọ́ yé tẹ̀bí lọ́pọ̀ náà ọ́ máa ní tì wọ́n ni. ọkọ̀ tó ṣe é wí. lára rẹ̀ tí wọ́n mú tó jẹ́ ìfọkùnrin tẹ́ ẹ mọ̀ tó sì burú jù á yẹ kú lọ́ba xìlá. bàbá
ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ń bí bàbá náà lọ́ọ́ kàlẹ́ jẹ́ mẹ́sàn án ní báyìí tó ń kẹ ẹrẹ́ nù sàásù ayé òyì ẹ̀ ọ̀wá gbígbà tí lọ láàárọ̀ méje mo fi bẹ̀ ó ṣe kú mẹ́rin àtàbà ní sọ̀rọ̀ rẹ̀ òní jẹun obìnrin sì burú òwà ní sọ̀rọ̀ lọ́wọ́ bàbá tó bá dáná lọ́kejì àti tó ti wá ní tó adáná wá tó bẹ̀ fún wa ó ń lọ́kẹ̀ dànù wá tó bẹ̀ àgbà òsì. ìnáli fàtà lọ́kẹ́ wọ́n tí mò ń kà yìí wọ́n kẹ́wọ́ rẹ̀ àwọn yà fà tó ti sílẹ̀. Kílódé tọ́da tàdá sáájú ẹ̀ tọ́da ṣe jẹ́ ni làwọn kò kú èmi náà fẹ́ jẹ́. jamali baru atawa tuba wa harama laba adabil haya faqad kamal. Ẹ̀wọ̀n lómi náà fà ní ẹ̀wọ̀n màlọ́dé tẹ́lẹ̀ màlọ́dé ẹ̀ bá sunkún. Ayé tí wí ò dáa kind of mouse. Ẹ̀rọ wọlé ń ṣẹbẹ̀ lọ́tọ̀ láìsọ̀ dára. Gbogbo àtàwọn adé wá sí tá a já fún àtàkọ́ ọmọkéwù tá a jẹ́ bí adájọ́ ẹja create happiness nínú ilé wa. Iṣẹ́ ọpọlọ náà ní brain stroke. Gbogbo ẹ̀dá tí wọ́n ṣe lọ́dún tí mo sọ gẹ́gẹ́ bí èmi àtẹnukọ̀ọ̀kan wa mọ̀mọ́ ọ̀tí ara rẹ̀ mọ́. Ọwọ́ anyi obìnrin lódì ọwọ́ akọ́yìn sóbì ọkọ̀yìn sí tó ọ̀nàwó ní lórí ìyá rẹ̀ ṣe èfò rẹ̀. ìnáli fàtà jamali atawa tuba wa harama adabil haya faqad kamal. Tọ̀ fowó rà tọ̀ kó èèyàn lọ tí ẹ pọ̀ tẹ́ fẹ́ kú lọ́nà wá lo owó rẹ̀ ọ̀nà ṣòfò obìnrin dáná ọlọ́ọ̀ jẹ ńlá ń da agbóná ìwọ́n sì lọ rà á ó tún da agbóná ó tún lọ́ọ̀ jẹ tó bá dọ̀sẹ̀ kátó wà lè rìn wá níbi àdáni ò jẹ mọ́ ìyá tí ọ gbé bàbá ló bá mi fẹ́ nà ẹ̀rọ tí mo fowó rà mọ̀ dáadáa òun ṣe bá yóò di máa dáná náà lọ́rọ̀ obìnrin lọ dáná fún mi kò bá àmọ́ kù dáná fún mi last order. ó wá lóbìnrin fún ọ ò jẹun mọ́ lóbìnrin ní kù. ẹ̀yin ní bá sọ̀rọ̀ yẹn sà tíráì bàbá yín lẹ́ jòkó. وإذا فتى جمع المروءة والتقى وحوى مع الأدب الحياء فقد كمل. شايف نوسا المروءة تجمل النفس بما يزينها وتحسينها مما يشينها. الله أكبر. زان شان يزينها يشينها. زين زي بالحياة فقد كمل. èyí gbọ́dọ̀ lọ wá nǹkan tí ó sì ẹ̀mí rẹ lọ́sọ̀ọ́. bàbá ọmọ bí wọ́n bá mi ṣe nà nínú ilé ẹni bíi kíni dámínú dáadáa. láàrin kódà àtẹ̀jẹ́ múlu wa bẹ̀ ọkùnrin gbọ́dọ̀ máa rẹwà. wà gbára kó dáa bọ́ọ̀ bàtà bíi bàtà pátápátá. ṣòkòtò lọ́wọ́ ìyá bàrà àdí. ọwọ́ lọ ní àná kẹ́ni tí ẹ fẹ́ pèlè kò lé. lọ gíní rẹ kọ́ sí fìlà dáadáa. ìyàwó wa fẹ́ dún bẹ́ẹ̀ tabalábà náà àgbóúnjẹ fún yín. kí tí ojú àgbo ni lè sọ̀sọ́ ọkùnrin ládàradà wọn náà kì í ṣe omi orojú sẹ́nu tó fẹ́ yín dáadáa. fọ́ọ̀mù ẹnu tí bùtì sọ̀sọ́ ìsìlámù sì ní àmọ́ sọ̀sọ́. أوصاني بالصلاة والزكاة ما دمت حيا.
Mo lọ dé finance tó yẹ. Mo ti bọ́ ọ́lẹ̀ fún yín. Asọ́kùnrin. Obìnrin fẹ́ ká máa ṣe dáadáa ká corporate. Ọmọ ọdún mélòó ni ọ́? Bẹ́ẹ̀ wọ́n bàtà òjò káàkiri àdúgbò. Obìnrin náà fẹ́ràn dáadáa ọ̀bẹ sí ìlú kẹ́mọ́ lílọ o. Bẹ́ẹ̀ ṣe rí. Èmi ò kẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí o. Àfáàní wà sí ni kò gba yáyí kó lára mi. Bí o bá sì tu àlántí àgbà. Wọ́n tún yáyí lọ́wọ́ nísì. Lọ́tí kéw. Bọ́ọ̀lù ọ̀jẹ̀ sódù wò lọ ní. Kí lọ fẹ́ jẹ́? Bọ́ọ̀lù tú ọ̀rọ̀ ọ̀hún. Bàbá wa ń bùtì. Obìnrin wa ń gira wọn ṣe. Ń sẹ́mi nígbà tó dọ́dọ̀ rẹ̀ kò lè mí dáadáa. Tọ́lọ̀ da ọ̀dà lórí bẹ́ẹ̀dì. Ẹyin ni bá sọ̀rọ̀ yẹn, ẹ̀rọ fún ẹ ní happiness. Ẹ̀rọ wá nǹkan tí ẹ̀rọ fi sọ̀sọ́. Ìlú ní ẹ̀ta 5 alive. Wọ́n lè sun ọ̀sẹ̀ kan pẹ̀lú ìbánu pẹ̀lú pálí kan. Bẹ́ẹ̀ ni kọ́kọ́ rà lọ ọkọ̀ wa bí sàárà kékeré pẹ̀lú ọ̀sẹ̀ kan. Ìlú àdá àwọn àtẹ́lẹ̀ kiri ẹ̀rọ Sakeye kéwù ní kó báyé bákàlẹ̀ kéwù. Iye gbọ́dọ̀ máa wá tí o mú sọ̀sọ́ ẹni bí kíni àlàáfù ọ̀sọ́ ni kó kọkùnrin ó ní àmójúkó tó bá ní kọfí àjò ní wọ́n fi jẹ́ kọ́tó fi jẹ́ ní bẹ̀rù wọ́n fọ́ létí wò àdéṣọ́ àdéṣọ́ jù bá lọ ọ̀pá ẹ̀rù wọ́n máa fi wọn epo owó yẹn tó bá ti kó owó tí o bá ti dùn wọ́n tẹ́nu ìhàlẹ̀ ló ń ro obìnrin má ṣe o tó bá ṣe tí o bá ti dùn àdúgbò bá dùn yóò wá ní kótó nàmínà nàmínà ònà padà ìmọ̀lẹ́ kọ́ wa mú orógùn pa lọ kọ́ sọ àjẹ pé ọ̀jẹ̀ yàrá síbi ìtàná kó bá وإذا الفتى جمال مراتاتقا ẹ̀kùnrin ní bá sọ̀rọ̀ ojoojúmọ́ lọ ń tẹ́kọ̀ọ́ sójú ìyàwó rẹ̀ ọkùnrin tí wọ́n máa ń lo obìnrin tọ́mọ rẹ̀ bá fi gbé pọ̀ ọ̀nà yá àwọn ọmọdé pọ̀ kò ní gba tiẹ̀ tó fi kú bóní kí ni òkú lọmọ lára bàbá inú ìyá ló ti di àlàyé lọmọ náà fi fẹ́ràn ìyá ju bàbá lọ. ìjọba oríṣi bíi ti aṣọ ìlà tí báyà bá bí rẹ̀ ní lọ́kọ́ tẹ̀létọ̀ yàtọ̀ ọmọ ọkọ rẹ̀ mọ́ ọtí ẹ̀ máa tọ́ pè mọ́ bọ́tí ń gbàdájà lọ́n pé gbogbo orí fún yóò àfàṣe obìnrin wa lè kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tẹ̀ ń wí àmọ́ nígbà tí ó bí tiẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀kùn ló fi bì kí ló ṣe tẹ̀ ń tìtò níbi ẹrú irú kéwò lẹ́kẹ́ irú àdúrà wo lọ ṣe tó tásìkò orun tó lọ sùn kí ló ní kó lọ ṣe kí ló ní kó ṣe fún un. wọn àmàdá àmà oúnjẹ ojú ni kò wòran oúnjẹ tí ni kò gbọ́ràn oúnjẹ ni kò sọ̀rọ̀ oúnjẹ tí kì ni kò wá jẹ. Gbogbo tí o bá ti mú kí ọtẹ ni wà mọdé díẹ̀. Ẹni lára bíi kíni. Èmi ò mọ tí ẹ ti mọ́nà tọrọ àmọ́nà fún fún gbogbo mi jálẹ̀. Ọlọ́mọ jẹ gómìnà orojọ́ lé wọn. Mú ìyá mi orí yàrá bá a ṣe ra wa ni. Bàbá kí wọ́n mú ìyá lọ bí àná. Wọ́n ti lọ wá ìyá kan tọmọ rẹ̀ sí ilé ọkọ tó kun ojú tó yà wèrè. Àná ìdákẹ́ mi àfàwọ̀ ni àfàgìrì ti kú tẹ́. Ẹlọ́run pọ̀lọpọ̀lọ. Wọ́n àti ẹ̀yìn wọ̀nyí ṣe
gbogbo tó ti dùn ní wàásù yóò gbòòrò lára rẹ ẹ má lọ ní àná má ẹ gbọ̀n dáhùn ìrìn ọkọ tó darí ìyànà bẹlẹbẹlẹ tó dáná 24/1922 ó kọ́ lẹ̀ ìjọba ìwà àtàrẹ wa ní yọ̀tù ọwọ́ àtàrẹ àwọn akọrin ibùsùn dárí òfò snack dairy. ṣé mo lè wí kan sí i mo ń sọ fún bàbá yìí ní sẹ́wà sílẹ̀ yìí náà àmọ́ ọkùnrin yóò kó bàbá arákàrà yín kí ló tó ṣe pé divorce àrùn Islam ló ti pọ̀ jù kí ló tà rí bàbá àti màmá tí ẹni twenty ẹ̀rọ àtẹ̀kù pẹ̀lú ẹ̀sìn wọn ò dáa bàbá àti màmá wà ní àwọn celebrate 70 years náà fẹ́ra wọn ẹlòmíì láàrin ilé ìsìn ó ti fẹ́ ìyàwó lórí mẹ́jọ bí ti fẹ́ ní kùn ilé yìí ò dáa tọ́wọ́ ò dáa ìyá àárín ò dáa bàbá rẹ má ní diẹ ni. sọ lè báyà rẹ gbé màmá rẹ tó bí ọdún kan ọkùnrin rẹ tọ́lá ọmọ ọkùnrin bí wà lè sọ súnlẹ̀ yà rẹ. Ó yẹ bàbá rẹ kọ́ bàbá mọ́tò ní wà lápá bí kò kọ́ yà rẹ mòrú wá tún ní sáà àwọn nípa àṣẹlẹ ló tàbí ní sàgbákò ẹni ẹ̀kọ́ oríkèéríkè yìí mẹ́ta wọ́n ní títí ẹ̀ ní halawatuhu tíìbùhù wàlíìnùhù. Dọ́kítọ̀ mo fọlọ́ bẹ̀rẹ̀ halawatuhu tíìbùhù wàlíìnùhù. àṣẹ bí a wá ṣe wà yìí bá ṣe lè lò tàbí ní ṣòfò aláwa àwọn àrẹ gbọ́dọ̀ lò síyàwó rẹ gbàgbá gbogbo ayé gbọ́dọ̀ fáyọ gbogbo ìlú ṣèjà gbogbo èkótọ ọsàmà sọmọra wọn ìlú bá dùn ọgbẹdẹ mẹrin ẹlẹrú ní ọdún sómi ọdún àdékùyàwó rẹ okùn rẹ wọ ọsibẹ ọdúnkọtò fẹ ṣùgbọ́n ọdún ẹ̀kọ́ tó ṣe ẹjẹ ló ní máa dùn sómi ẹnu yóò da ìpìlẹ̀ máa ṣe. dáadáa wo lọ ní ọ̀nà Kaduna ọdẹ màdófà wọn nà Gíní ọmọdú wọn nà Kára ọmọdú àwọn àna kòkókò oníkàwó kàwó kòkókò ojú wọn wà gbùdá tọkàs wọn nà kòkókò wọn wà dé ọmọ náà káàbọ̀ wọn nà káàbọ̀ kòkókò yá yín ni tí ni tí ẹ máa rà wá láti Kánò lọ ọdún náà dáhùn bàríkà. Hello. Ẹ̀rẹ́ ni wá sọ̀rọ̀ pé halawatuhu tíìbùhù wàlíìnùhù. Obìnrin ọkùnrin gbọ́dọ̀ lè sọ̀rọ̀ tútù fọ́bìnrin ọkàn ń wò báyìí ni sọ̀rọ̀ nínú rẹ̀ kọ́bọ̀dún lára ọ̀fíìsì sábẹ́lẹ̀ òkè níláàrí wọ́n tu obìnrin ni ìwà tọkùnrin ewu tó fi sáfò tó lè bá gbó kàtíkè tó lè yé ẹsẹ̀ wà náà ẹ̀mí padà sẹ́ni lórí o ọmọ yóò lè sí léyà ó ti wá lẹ́lẹ́ rí o òtí tọ́kà mọ́ ní sọ́bà àbí òní sọ́bà ọtí sọ̀rọ̀ àbí orí orí títì àbí òní ẹgbẹ́ wọn ló títì kẹ̀ ìwé àmì ẹbí àti ìbò ẹ wá máa sọ̀rọ̀ tó dùn fún ìyàwó yìí ẹ̀yà ọkùnrin sọ̀rọ̀ tó dùn. kódà wọ́n di ẹrẹ́ bá ń láta mọ́ sọ lójú ẹ̀sẹ̀ tó jẹ́ bàbá ó jẹ́ sọ wá láta alẹ́ ayé làbá tó ọmọ tí wọ́n rẹ̀ tìyá rẹ̀ ti láta rí mi. bẹ́ẹ̀ni bàbá mi àgbà bàbá alájẹ àgbà tó ní wọn ní tóbìnrin bá ṣe tó dùn ọ máa yà á fi lójú ẹsẹ̀ yóò ti mọ tó rọ ẹ lọ sùn ẹ̀kọ́ wa ní sọ̀rọ̀ kọ sẹmí lánàá ó dùn mí díẹ̀ o a ṣe ẹ̀gbọ́n ọdún tó títà àtàkìmọlá àwọn ọ̀rẹ́ mi kàn pé yóò adjust ìyẹn dààmú dáná látàárọ̀ dààmú létí alẹ́ ọwọ́ akọ pé oúnjẹ rẹ ọkọ dẹ́mu oúnjẹ rẹ tó bá dọ̀ lábàá aago méjìlá òwúrọ̀ jẹ alimọ́tò èyí náà ti ń fẹ́ látàárọ̀ mọ́tò bí ó lọ sí àtàkùn lónìí. وإلى الفتى جمال الأمور أتاكفا. wọ́n nínú ẹni bá sọ̀rọ̀ bàbá wa ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ohun tó dẹ̀
yín polisi máa ń lẹ̀ máa ń diskamẹ́rà rẹ̀ máa fa ẹ̀yà máa forí ẹ̀ bá gànà ọ̀rọ̀ yẹn wò gbọdọ̀ bá lẹ́nu ọmọlúwàbí ọ̀ lu ìfẹ́ rẹ̀ ọ̀ forí ìfẹ́ rẹ̀ bá gànà ọ̀tá àgbà ojú fi kọ́ nípò rẹ̀ ẹ̀dá kò kí lè rí fóònù ìjẹ tí ìbá ti báyé dáyé gómìnà ní òṣèṣà ọkùnrin mọ́ tí ìbá ti ẹ̀kọ́ níyàwó ìwọ rẹ̀ ìwọ tó ń sọ ìgẹ̀ nígbà tí bára lè wà ní tẹ́gbó yàrá tí bá ròdì kàn ọ́ kẹ́ra kàdúró dàtàrà kánò ìtàn ọ̀nà sọ ìyẹn tẹ́lẹ̀ nílé ní yàrá kàn ọ́ tí wọ́n tẹ́ yàrá ní ni kí ló ń bá fi wọ́n mi àtọ́kù kọ́ ọ̀sọ̀kọ̀ mẹ́fẹ́ mi tọ́ka capability ńkọ́ tọ́ka láti fẹ́ mi lóòótọ́ ẹ̀yìn tẹ́ fẹ́ mi fún yàrá ikú máa pàkà ẹ̀ nítorí tó bọ́ lóko ẹrú. Wọ́n yà kó yà. Bàbá, àwọn ni mo rú àtúnú kúrú kì. Ẹ̀bọ̀dẹ̀ bí ìdẹ́mọ̀ bí ìdẹ́mọ̀ wùdá. Ìjọba ẹni náà. Bọ́ọ̀ láṣẹ fi ìwà ara obìnrin dọ́tọ̀ sáàtùhù wà pásítùhù. Ẹ tẹ́ ìwà kalẹ̀ fún ìyàwó yín. Ẹ jẹ́ kó mọ̀ pé ẹ níwà pẹ̀lú ọ̀tẹ̀ bá bí yóò mọ̀ kó ṣiṣẹ́. Ìwà rẹ̀ fi báyàwó yín lò. Bó jẹ bá kú bí búrẹ́dì kan jẹ́jẹ́jẹ́jẹ́ ọmọ mu yàrá yàrá lọ́wọ́. Ìwà nù. Dọ́tọ̀ bá sẹ̀tọ̀ bá balùwẹ̀ kò ní lọ pé wèrè ni ọ́ pé wò kó lò ó sẹ̀. Káyọ̀ ọkùnrin ní oníwà. Ọ̀dà ti dìde sí yàrá. Díẹ̀ sí ìwọ nìkan. Lọ́wọ́ wọ́n lọ bí sẹ́ oyọ kọ́ọ̀lù kò kà wọ́n. Ẹ má jẹ ntẹ̀yìn bàbá ìdúró bá mi ṣe nà kí n má ta àwọn èèyàn bì. Ẹ má jẹ ntẹ̀yìn tẹ̀mẹ̀ ọkùnrin ní bí ìyàwó rẹ̀ bá dákú kí ọkọ̀ gbé. Òde jẹ́ ogun mọ́tò. Iye ọdún sì ni kó tó síwájú ọkọ̀ bàbá kó mọ kí ẹ tí ó mọ̀ rí àti sùúrà àlájà táyì náà ẹ̀wọ̀ mi níwájú ọkọ̀ iye jù wá lọ. Ọkọ̀ tó ti gbéyàwó rẹ̀ rí afálẹ̀ o. Àmọ́jọ́ tẹ̀lé àṣídẹ́ǹtì tẹ́lẹ̀ ọkùnrin kan bẹ̀rẹ̀ kan ìyàwó rẹ̀ kábà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yàyà kàṣúà ní ẹ̀bà. Kàṣúà kó lọ́jà. Àsìkòrò náà bàbá. Àṣẹ́wé bàbá wọ́n ní ká tẹ́ ìwà kalẹ̀ fún ìyàwó wa ẹni lọ́nà wo ẹni kò rí àtì sí ẹgbàá mọ́ra bọ́tù aggression tẹ́ bá mú ọsẹ tẹ́ fi sínú kò tẹ́ fi tó bá ṣe kú kóbìnrin tó ṣe kú fi wàrà ó lè lójú ọ̀rẹ́ fún kí tọba provoke oge tẹ kò sẹ́ni tí o lè sọ̀rọ̀ rẹ fún yóò wá kún rẹ ẹ má bínú àmọ́ ti bàjẹ́ gbogbo ibi tó sọ ọ́ dé nǹkan ọ̀rẹ́ rí ìmọ̀ tó fi lọ́wọ́ lọ ẹ má jẹ́ lọ́jọ́ yín ká o ẹ tẹ́ ìwà kalẹ̀ o. ẹ sì tútú ká bàṣẹ́ àjà bàṣẹ́ ẹ máa tutù ká wọn mọbìnrin ṣàwàdà ẹ̀yin àbọ àlẹ kún bí ìgbọlẹ ti kẹkẹ mọbìnrin ṣàwàdà àlejò àwọn bá ìṣá ṣàwàdà wọn àjọ máa ṣe dé bá wọn máa léra wọn ká kí wọn ké ojoojúmọ́ òkú bàtà wọn síwájú ojoojúmọ́ dúró dì sí mi níṣẹ kéwì nífọdí dálẹ obìnrin wa wọ sọ̀rọ̀ ó ń kú ìrìgbèrè wá wọlé ọkàrà yín jẹ lẹ́yìn kẹtìrà wọn ṣe tìrà lóyún lóyún wọn ṣe ìrọ́bù bẹ́ẹ̀dì wọn lè bá yí ọkọ ní kíláàsì. هنالك جمع المروءة والتقى وحرام الأدب الحياء فقد ومن ẹwọ bí ẹwọ bí náà ni mo wá tí wọn agbádá ẹ tí wọn dé lè wọn mú láti lè bọ ọlọgbà mi ni wọn tó lè ti bọ ń bọ agbádá mú ìdí nìdé nù tí bá ti lọ central mosque lè má mú nílé tí bá wọlé ọkọ ìyàwó mi nílé bàbá àwọn ọmọ mi nílé wọ́n ṣe gbé jàlálà mọ́ṣáláṣí lọ́nà ilé ṣé kò mọ ọ́ sì máa ń bọ̀ ní. ọmọ rẹ orí ọbí bàbá ọkọ̀ jẹ búrẹ́dì àtàkà ọmọ wa nà ọkọ̀ sì kàn síbi lọ́rùn owó. ṣé bàbá mi ẹ sá? jẹ̀mọ́ torí bàbá mi tẹ́wà lórí ìdòkó ọlọ́wọ́ bẹ̀ yẹn wọ́n
àmúrú ẹtùlì jáàrí ẹjẹ sọ yẹn àtúmọ̀ lò yìí fún mi ẹni bí kíni bàbá mi àgbàlagbà ẹjẹ ní bàbá mi nígbà tó dé ọlọ́run àti bàbá lò yìí fún mi tí a bá ń sèkó ọmọ bóyá bọ̀dá ìyàwó rẹ̀ ń kó wọn wá pé àfáà bíi 40 wá kọ́ sínú ọkọ̀ tẹ̀lé ìyàwó rẹ̀ lọ àwọn ọkùnrin náà dé o ha èyí kò gba yìí wọ́n ṣe kẹ́lẹ́ ìyàwó rẹ̀ kọ́ yọjú rí wọn kó lọ́kọ̀ àbí kò ní tíwárì ẹ̀ náà kó lọ́kọ̀ lánàá sí ọkùnrin ọ̀ọ́dẹ lójì fún ìyàwó rẹ̀ àwọn àna rẹ̀ òtèrè rẹ̀ Ramadan ti ẹ̀ dé ọ̀tí ẹ̀ gbé nǹkan lọ rí àbíkọ́ ọmọ lọ lásìkò tí wọ́n sì lò wọ́n lè fi tiẹ̀ náà kọ́. aláìní ti ti rọlé àdọ́lọ́ kú sí. àti dọ́kítọ́lé ọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ sọ ma gbọ́ fóònù lẹ́nu bàbá gbogbo tí mo sọ yẹ yín jù wá lọ. ẹ lọ lọ àáfàá tó bá ti ní píríncípù jù yóò ṣe ẹ̀sìn gbogbo tó kẹ́nu tí àkọ́ tẹ̀sí tẹ lára ìyàwó rẹ̀ èmi ní tiẹ̀ ẹ lọ wọ́n tó ju àlọ́ ni ẹ mọ́ tó ju wọ́n rí ni wọ́n fara dà ìyàwó wọn lẹ́fí lọ alábàárìkà ọwọ́ nípinnu bú ìyàwó rẹ̀ tẹ̀ka ẹsẹ̀ ó lẹ́nu sọ fún Buhari ẹbí wa ìlú síbẹ̀ yẹn ṣàwé lọ́rọ̀ ààrẹ tó lọ ìrírà ààrẹ ẹ̀sìn obìnrin wà ní. ìwọ́n tún sẹ́ ẹjọ́ kejì ẹ̀rọ bá sọ́mọ̀ káwọn ọ̀yà ẹ̀sìn ọmọkẹ́sì nàmbà 5 kúrò sọ́dẹ̀ àwọn àmàdé wà síwò lára ìyàwó rẹ̀ ìyá rẹ̀ lọ sùn lẹ́kẹ̀ yìí. bàbá wọn bá tẹ́lẹ̀ sọ fún wọn ní báwọn ṣe ọjọ́ mi ọjọ́ rẹ̀ ṣé àgbà tíyàwó wa ni ìyàwó ti dé mo ti náwó ní tíyàwó àtẹ́yìn ẹjẹ fóbìnrin tí wọn ẹwọ àtàyẹrẹ fún ẹdákẹ́ ẹnu yín ẹdákẹ́ ìyàwó ń gbọ́ mòrú ọtún táríkì kí la gbọ́dọ̀ kọ̀ obìnrin lónìí tó gbọ́dọ̀ kọ̀ jù lọ́tún ní oorun àkọ́kọ́ bẹ́ẹ̀ táríkù lè kẹsà obìnrin ò gbọ́dọ̀ máa jàjà kó akádá pẹ̀lú tání pẹ̀lú ọkọ rẹ̀ òní gbà àníjọpọ̀ ọkùnrin àjọ dàrú ni ẹ wo dáadáa òní láàyè tó fi kú ìyàwó ń bọ́ fi tó wà náà gbogbo obìnrin tọkọ rẹ̀ bá ní ìyẹn jẹ́ ọmọ rẹ̀ ní pàṣẹ láyé ó ti di ọlọ́mọ rẹ̀ tọ́nu gbogbo àtẹnudọ́ náà gbòdì fún agbójúbà wọn èló ni àfáà níjọ́ tí ìyàwó fẹ́ bàbá wa owó obìnrin wà lówó tẹ́ fi tọ́ ẹ̀fì sílẹ̀ ló tẹ̀ lágbàjá báwọn ẹ jòkó tó bá yàrá wọn lẹ́yìn pariwo ló ta àgbẹ̀ yìí náà ti tọ́ bọ̀ ọtí yóò bá lẹ́gbẹ̀ẹ́ sí mi ni ó ń gbọ́ mi wáyé èmi olóbìnrin ẹ̀wẹ̀ mi ni ẹ máa wò ó tó bọ́ ilé ẹ̀mẹ̀ wá. àpá ilẹ̀ Halima ilẹ̀ Halima àsọ̀ká. ẹ̀fọ́ ìṣẹ́jú kan náà bàbá ọjọ́ náà àsọ̀ká àjàkà. ẹ̀jọ̀ ẹ̀ǹdẹ̀ náà bẹ́ẹ̀ dìde ilé àwọn afáàní ni wà tó ní ọlọ́ọ̀dọ́ ẹ̀jọ̀ wọn kò tó ní ọlọ́ọ̀dọ́. ọ̀tàwá tó fàkóyè lọ́hùn. ó ti dá wọn. ilẹ̀ Halima ilẹ̀ Halima àjàkà. bàtà yóò sọ ní ilé pàmpá lọ́jọ́ àgbàdo tí ń bá wà sí ẹlẹ́gbẹ̀ẹ́ yóò dára fún mi fọlọ́ ọ̀bẹ dákun mo fẹ́ kẹ́ kọjá torí ọlọ́run ẹ má jẹ́ òfin gbé wa àtàwọn sùkú bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ sí ní abẹ́ ìyàwó ẹ má jẹ́ sí ẹ̀rẹ́ ògbé à ìyá dáadáa bàbá mi ló rán mi sí ẹ ọ̀hún ló ọ̀rẹ́ fún bẹ́ẹ̀ bá jẹ́ alákọ̀ọ́lé olóòtú kéré ẹni kẹ́kẹ́ àfáàlà sọ bíráàdì jòkó.
Jẹ́mọ̀ wọn ní náà. Tọ́lú kùnú kí sá. Ẹ máa mú lásà pé màá bọ́ ọkọ̀ mi jà. Tóbi bá fi agídí gba kaláwó èèyàn, oníbi sàlùbáríkà mi ti máa lọ. Wọ́n tu ọkọ ni. Tọ́jú pé alẹ́ lọ fẹ́ gbowó lọ́wọ́ ọkọ rẹ. Bẹ̀rẹ̀ sí ní gbogbo fún láàárọ̀, wúrọ̀ àmàlà, wà ilálé. Yóò mọ̀ pé kò ní mà dáa, wọ́n ti bèrè pa o. Ìyáṣẹ́ ìgbà o, wọ́n máa mú sí lára, wọ́n máa mú sí lára. Tí o bá lọ bì kan, ọkùnrin ṣe ń di kàkà dùkúkú nígbà tí o lọ bì pa. Òwò sọ fẹ́lẹ́fẹ́lẹ́ rí. Yóò wá múra bí ẹni tí ẹ fẹ́ pa. Ètò ìfilẹ́jọ̀. Owó ìlànà ìjọba máa wọ̀ ní kábàjì. Òwú ọba náà. Èyí náà ń sáṣẹ́ ọ̀kà. Àtàwọn àgbẹ̀ ìfàkùnrin ìyàwó. Ẹ̀yin lè máa sọ̀rọ̀ ìyá dáadáa. Wọ́n kò fún ìjọkọ̀ rẹ̀. Jẹ́mọ́ ẹ méje tẹ̀yìn. Bí ẹ̀ ń tiẹ̀ ní bá yarí, kí ló ń pàṣẹ? Wọ́n ní kí ọba dàrú, ọjọ́ ìlú kọ́ ọba tó ṣe. Ìjẹ́ ní ọmọ mọ́ mọ̀lẹ́bí ra pẹ̀lú obìnrin tó pọ̀. Nísìnyí àwọn tí ń rìn títì jẹ́ yá yìí pọ̀. Tí wọn ò rí bí yà sí méjì wọn gbọ́kọ̀ rẹ̀. Ìwọ́n tó wá bí tọ̀ lọ fáì tó ti rí bí tòkó. Ẹwà rẹ̀ tọ́ka ń lo ká láàrin títì. Orí ìyẹ̀wò ló sì wà wíwà ìwà. Lórí àgbo tẹ́sítà, àgbo dúwà. Jẹ́kọ̀ fi ọba tètè káàkiri ayé. Ìyá ọtí wà níbo ìtì. Ìyá méje láyé sọ̀rọ̀ mọ́ o. Tọ́lú kò lè fi sá. Obìnrin tí wọ́n ti mọ̀ kọ́kọ́ rẹ̀ jà, ọmọ ló jogún àbábò. Ẹni kìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀ka mi lóhùn. Wọ́n ní mo á tàbà. Mo yí fẹ́ nú fún ọ̀pọ̀ ẹni. Òun náà nu ìṣẹ̀dárí àrówó. Gbogbo ẹni ò lówó nípìnlẹ̀. Wọ́n fara dà wọ́n láti di ibú owó lónìí. A ti wọ sílípàsì kí ni àwọ̀ rí láyé. Àti ẹ̀sọ́ orí kọ́ni jọ́nà nọ́mbà ọkọ̀ náà kà ní ṣe kò sáàyè mọ́. Ẹ̀yin náà bá wí yẹn. Àwọn akọ́lẹ̀ pírẹsidẹ́ǹtì, ẹ̀wọ̀n bí gọ́ọ̀nà, ẹ̀wọ̀n bí CBN, obìnrin tí wọ́n ti ràn darí ètò ọkọ rẹ̀ yóò ṣòfò. Ọ̀sọ̀ ọ̀tọ́kọ fá, ó sì gbọ́dọ̀ dá dúró mọ́ṣáláṣí dáró wá sí òtí ìdè. Yàrá mi ò rí ní 3:30 ló ti rí wọ́n bá wá sí lọ́dọ̀. Ìgbọ́dọ̀ yóò ṣe dúró sí. Bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nígbà fáwọn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe wá ní mo máa ra àti mo ẹgbọ́kùnrin jiyàn ọ̀sùn dáadáa ní ìmọ̀ bóòdù tó ṣe é sùn ẹ̀ jàbá. Ọbẹ̀rẹ̀ ìdáta kó dà tí wàá mọ̀ bóyá mo tẹ̀lé ní ojú náà mo ń kọ̀ rẹ̀ tẹ̀ra mi. Kò sí wọn ní láta kí lọ fílẹ̀ sọ̀mọ́dọ́ sàfilẹ̀. Rárá obìnrin ògbọ́dọ̀ máa bọ́kùnrin fa ṣe fàǹfà kó máa bá jiyàn. Kí ló bá jiyàn fún ó ju ọ lọ? Ọ̀lẹ́ kúnlẹ̀ fọkọ rẹ̀ lọ́ga tí nífẹ̀ẹ́ yìí rẹ̀ kalẹ̀. Nínú ẹ̀yìn àtọ́kùn wo ló jura wọn lọ? Ìwà ìwà. Yóò ṣe mọ́ nu ọ̀sẹ̀ nípa ẹgbẹ́ tó wọ̀ ló sọ̀rọ̀ àwọn. Wọ́n ti kọ́ kọ̀lẹ́ sẹ́yìn kákàndá. Gbogbo ọ̀gbẹ́ pé ló gbàlẹ́ àbọ̀. Ẹgbọ́, olùsọ́fẹ́ yìí yá wa ní o. Ṣẹ́gbọ́, láti 9:30 sí 10 obìnrin wọ́sọ tó kí mọ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́mà rọ́bà. Nítorí ẹgbẹ́ látàárọ̀ mi. Wọ́n fọ́ kéde yóò wá. Wọ́n gba àwọn ọmọ ọ̀rẹ́ orí kéde. Atuma agbo wa ni. Fún àṣà ìsìlámà rẹ̀. Àbúrò bẹ̀ wá sí. Ṣé àṣà ìsìlámà bàbá? Yóò bá mi sẹ́ra. Ṣé àṣà ìsìlámà rẹ̀ ni? Fọ́tò kọ́ọ̀ ní mo fana 100,000. إذا استشارك من ترى فقل له أطيع الإيمان. Wọ́n ní ta ni jàmbá? Àwọn olólùfẹ́ wa ní fẹ́yàwó. Wọ́n rà pé àfáà àdájọ́ ni wọ́n wá bí lónìí. Wọ́n ní kí ni bàbá àbúrò àwọn jù bá lọ. Ẹ ti lówó bàbá sáfò rẹ̀. Ẹ ti lówó lówó. Takúnẹ̀ jàmbá. Ẹ máa mú wa ọ̀pọ̀ àfáà kan ni mo sọ. Torí kí ọmọ wa ní fẹ́yàwó lónìí. Ọmọ wa ní fẹ́yàwó lónìí. Olùgbọ́dọ̀ kú jẹ́ mọ́ tó bá wà sí ọ̀kẹ́jọ́ ní náwó.
tó bá wà sí ọ̀gá tó bá wà lọ́gbẹ́ náà ní. alábì arúgbóná ojú ìbátan. ọmọ wọn yí wá. àìsí sábà ní mọ̀ṣọ́gbọ̀ ọdún kàmáàlì. dókítà Hussein bàbá mi ọlọ́ wọ́n sáré bàbá oníkó kí ló mú ti àwọn ọ̀rọ̀ nídìí rẹ̀. iná kàmáàlà àbíyárúgbóná ojú ìbátan. àìsí sábà ní mọ̀ṣọ́gbọ̀ ọdún kàmáàlì. ẹjẹ ní bàbá kàdí bàbá kan ẹjẹ ní bàbá ẹjẹ ní bàbá kan náà ẹjẹ ní bàbá kan sẹ bọ́ọ̀lù bàbá wọn ẹjẹ ẹnlẹ́ ìkàmẹ́lá bàbá global mission náà ẹjẹ ní ẹ̀yin náà ni tatu ni jẹ̀mọ́ lọ́lọ́ 20,000 naira wọ́n grand card ìwé ìbọn níjẹ̀rẹ̀. iná kàmáàlà ọmọ mú wọn wá ní àyè. àbíyárúgbóná ojú ìbátan. àìsí bàbá mi alájí àgbà ẹjẹ orí mi ṣe wà náà kan ọlọ́pàá bàbá ìfọdúnwà $100 yìí ọmọ fún bàbá bàbá ìlọ lójúèrè. iná kàmáàlà àbíyárúgbóná ojú ìbátan. àìsí sábà ní mọ̀ṣọ́gbọ̀ ọdún kàmáàlì. ó ti lọ sílẹ̀ yẹn bàbá àdúrà ó fi àgbàdo bàbá ìwé ilé ìtì ẹ̀yà tí àwọn yìí láti ọba àgbà nífà lọ́wọ́ ilé ìwé. iná kàmáàlà ọmọ kan sórí rẹ̀ àbíyárúgbóná ojú ìbátan. ọmọ yòókù náà sórí rẹ̀ ọmọ yìí òun ní sáré yẹn. في الزمان شبه àti ìrí bàbá ẹ̀fọ́ bọ̀m̀bàtì ìrí bọ̀dọ̀ ń jèrè. على الكرامة ọ̀sẹ̀ sálẹ̀ láti lè kọ́ láti wá. والكتاب أو القرآن nígbà mú bàbá. حفظ الكتاب bàbá ni wọ́n gbé wá ọmọ òfin أو ẹ̀kọ́. القرآن حفظ الكتاب ẹni sàdánù ọmọ wa sàdánù kàdíjà kàdíjà. ẹ̀kọ́ fún bàbá àwọn dà ẹ̀yà lọ́dọ̀ bẹ̀rẹ̀ kọ́ wọ́n ti náà wá. حفظ الكتاب جميعا ó ti máa sá mi láti ṣe lọ. الكتاب جميعا القرآن gbogbo mọ̀lẹ́bí kí wọ́n dìde wọ̀ ní àkọ́lá. الله كمله بكل فضائل والله شرفه بكل جلال àlọ́kí ẹ̀gbà ni wọ́n kì í fa àkọ́lọ́ ní jèrè. وهو الضياء بكل ليل ọlọ́run wọlé ayé rẹ̀ tó wà bí àgbáríkà yín. ọlọ́run tí ó lóga. كما لنا بنوالي ẹjẹ́ ìlú tí wọ́n ṣe ní ọlọ́run àdúgbò lọ ní jèrè. كما لا يرضنا وجوده ẹ̀dá kò má kí wọn lọ́dọ̀ bá bí wọ́n mi ṣe lọ. في الزمان مشبه بكمالي ẹ̀dá tí ó ti kú àbálẹ̀ rẹ̀. يا ربنا wọ́n fi àgbáríkà fún wọn lọ. لا تفسدنا àgbáríkà fún wọn lọ. شيخنا بسرانا ilé wọn tẹ́ mọ̀ ní ọ̀rọ̀ شيخنا في قدره akọ̀mọ́ ọ̀rọ̀ tó náà
Barrister Bọ́lájí ó ti kí ọ.